tó rẹ̀wẹ̀sì má ṣọ̀lẹ ojú ìpọ́nṣì kì í ṣe ìgbàlà ẹlẹ́dàá lóye. Ẹ̀dá tó ń lépa máa rọra ẹ̀dá tó ń sáré rọra sáré ẹ̀dá tó rẹ̀wẹ̀sì má ṣọ̀lẹ ojú ìpọ́nṣì kì í ṣe ìgbàlà ẹlẹ́dàá lóye. Ìwọ ọmọ tó lè fi wé ọmọ mi mo nífẹ̀ẹ́ gan mo ẹ̀ṣẹ̀ rí gbóòrò ẹ̀ gan o tún lóyún láyà o ń sọ fún mi pé ìwọ nífẹ̀ẹ́ ọmọ mi. Mọ́mì mo nífẹ̀ẹ́ ọmọ yín gan mi mọ nǹkan tí mo lè fi fẹ́ rẹ lọ́kàn mi. jọ but mọ́mì wo ta ni mọ́mì ẹ̀ ṣé ìwọ lè ṣe mọ́mì ẹ̀ bó ṣe ń ṣe mi láìṣẹ́ kan láìṣẹ́ méjì. Mistake ni mọ́mì please I have to leave now mistake ni. Why? Bíbí ìyá àtọmọ lórí ọkùnrin kan. Nù ẹ sọ fún mi, kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ? Tí mo ti rò fi ń gbọ́n kọ báyìí. Ọkọ mi, mo mọ̀ pé tí ò gbọ́dọ̀ gbọ́. Bó ṣe ṣẹlẹ̀ gan òye mi fún ara mi rárá. Mo ṣàkàrò ẹ̀ mọ́ mi lọ́wọ́ rí. Kò yé mi rárá, kò yé mi. Sherry, honestly, mo láti sọ fún yín, Mommy, mo appreciate nǹkan. Yes, and mo dey understand yín. Mo ṣe nǹkan tẹ́ ṣe lẹ́fi bá gbọ́ lójú jẹ́. Mi ò kárẹ̀ mọ́ yín lọ́wọ́ rí nítòótọ́. Ẹ kì í kó ọ̀rẹ́, ẹ kì í kó ọkùnrin. Mommy, ẹ dẹ̀ kì í rìn nìkùnrin. Mo ṣe rí lè, this one is. Èmi náà mọ̀ pé mo bù kú. Bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí mi láìkí ara mi rárá. Ojú tì mí kan fún ara mi. Ojú tì mí. Ẹ wo, mo ṣì gbọ́ níbi òyìn tí ìgbà. Irú ọ̀rọ̀ rádaràdà wo? Níbo lèyí ti fi etí gbọ́gbọ́ ti ṣe wẹ̀? Kí èmi kí n fi Mákindé ọkọ àfẹnusọ́nà mi sílẹ̀ kí n fi sílẹ̀ fún mọ́mi. Láyé àwọn àgbẹ̀ ẹ̀yìn àti mọ́mi ó dàbí ẹ̀ẹ́jọ wà all right. Wá, ṣé lè gbé ṣá? Orí mi pé ìwọ kan lóye kí n máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé nọ́mbà 6 ṣọ́ọ̀ṣì ṣiṣẹ́. Ìwọ tó bá gbórí títí ẹ pé mi ṣé ó yẹ kí wọ́n máa sọ̀pọ̀tì ọ̀rọ̀ rádaràdà báyẹn? Á gbá kíwà àti mọ́mi ẹ̀kẹ́jọ mọ̀ kọ́ tẹ́ ìṣe torí ẹ wà òkè rárá. Ó dẹ̀ mọ̀ mí o, ó mọ̀ mí o, ó mú ẹ̀gbọ́n tó ní o. Ta ló dé fọ́ ọjà ẹ̀gbọ́n lè dèrè tí ò lè torí ojú òsì ẹ̀sẹ̀ ẹ̀rí méjèèjì. Àbúrò ẹni fílẹ̀. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀dàdá tó dá gbogbo ẹ̀ sílẹ̀ náà ni. Mákindé how could you? But baby I can explain. You can explain. I can explain. Ṣàlàyé fún bó ti parí. Mọ́mì kò lè parí. Kò lè parí mọ́mì. Kò lè parí mọ́mì. Mọ́mì kò lè parí. Kò lọ síbi kankan. Jọ́sí wọ́n lè ṣe. Lọ́sí wọ́n bá. Oh my God. Mákindé, kí ló ṣe fóònù ẹ̀ mo ti ń pè ẹ́ látàárọ̀. Mákindé, irú orun wo ló ń sún lọ́sàn-án mo ti ń pè fóònù látàárọ̀ kò lọ. Ohun yẹn kò gbé mi lọ ní ṣá. Wọ́n ló ń gbádùn o, kí lè máa sún oorun ṣe báyìí kí n máa gbádùn kọ́kàn mi balẹ̀. Mo kàn lọ ń lálàá jákujàku kan lọ́sàn-án gan-an. Àlá. Láyìn ò dára rárá. Irú àlá wo nìyẹn? Ìbídọ́lá, mọ́mì, owó tì mí. Wọ́n ṣe wedding àbí? Wedding kan, naming ceremony ni. Wọ́n ní kò ní ìwà ìjà èdè kan, misunderstanding kan ṣàṣẹlẹ̀. Before you know it, Ìbídọ́lá dẹ̀ drag owó tì mí. Bàbẹ̀ kú ní ṣá. Ẹgbẹ́ ẹ̀ kú lójú àlá ẹ̀. Ó kú fínfín. Àlàyé bá mi. Mákindé, tí wọ́n bá dẹ̀ lálàá báyìí àwọn àlá burúkú báyìí tó bá rántí ẹ̀ nǹkan burúkú ni o. Ó fọkàn balẹ̀. Ó gbà ọ́ lọ.
kò ní sí nǹkan burúkú tó máa ṣẹlẹ̀ sí wa. Àmín o. Ṣùgbọ́n fún ìbálẹ̀ agbára Ọlọ́run. Kọ́kọ́ ní ṣẹlẹ̀ sí wọn agbára Ọlọ́run. Wọ́n pé ìròyìn ayọ̀ tá a bá mú pa àwa sílẹ̀ ló bá kọ́kàn wá ní ìpalẹ̀ ní. A máa jó padà wá. Ó sì. Oníyà. Ìyẹn ọkọ ló máa yẹ kí inú wa dùn. Wọ́n gbọ́dọ̀ accept nǹkan tá a mú lọ ẹ̀ ni. Ó sì ṣe important. Àdúrà ni. Àdúrà ni ó lè èmi gan oṣù. Ṣé mo gbé kíló bẹ́ẹ̀? Ẹ̀yà wa ẹ̀rí ló kí ló ẹ̀mí sí náà. Ẹ̀rí ló ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Mákindé. Pẹ̀lẹ́. AZ. Ẹ bá mi sọ̀rọ̀ ṣe bẹ́yìn mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí yín báyìí? Ṣé bí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀? Àbí nǹkan tó fẹ́ kọ́ ni? Ṣé? Mi ò understand irú ọ̀rọ̀ tó sọ yẹn. Kí ni nǹkan tó ń jọ láti? Mo bi ẹ́, mo béèrè. Ta ló ń fẹ́, ta ló ń rí? O rẹ̀ anybody tó rí òun ló bojú jẹ́, ó tún dọ́lá jíire báyìí. Ọlájire ló ṣe yín báyìí. Yes, èmi ni mo ṣe. Ṣé mo bí ẹlẹ́rọ ní kókò sí nǹkan láàrin ẹ̀yin méjèèjì? Kí ló wá ń dùn ẹ̀ sí? Òun bí mi pé kí ló dùn mí fún. Ó dá ṣe fẹ́ gbọ́. Sórí nǹkan wà láàrin èmi àti Mákindé. Nǹkan wà láàrin èmi àti Mákindé. Ṣé o dẹ̀ ní Mákindé tó ń wò yẹn? Nǹkan tó wà láàrin èmi àti ẹ̀ kò ń ṣe nǹkan kékeré torí ọkọ àfẹ́sọ́nà mi nìyẹn. You mean your friend? Yes, he is. Ṣó tiẹ̀ wá rí ibi tó tiẹ̀ bá dé ìlú tiẹ̀ ti dá. Ṣọ́rọ̀ mi yẹn, ó ti dá bẹ́ẹ̀ jọ nítorí Ọlọ́run. Sórí kọ anything tí ó bá wù kó wà láàrin èmi àti ẹ̀. Bí mo ṣe bí ẹ sọ̀rọ̀ ní wákàtí báyìí ó ti já. Mi ò fẹ́ rí ẹ mọ́, má dé ilé mi. Ifá tó bá rí mi lọ́nà tó bá dá mi dúró. Tí o bá dá mi dúró, ọjọ́ yẹn gbàdúgbàdá gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. You can't do that. I can't do what? You know I love you. Love my fruits. Torí gbogbo love yẹn sí àpò ara ẹ̀. Me, I've never, as if you ever love her, and I can never love you. So don't even deceive yourself. Stay away from me and stay away from Makinde. I'm giving you the last word. Ibidola. No. Let me go finish it. Oh, shit. Ọ̀tá lè máa ń tiraka o, wọ́n tirayi. Tòde náà ń tiraka o, wọ́n tirayi. Ẹni tí ó bá mọ̀gbà tí màámi bí mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Kò dàbọ̀ ṣe dókítà tó gbẹ bí màámi nígbà tí ó bá mọ̀gbà tọ́lọ́run ṣẹ̀dá mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Mo ṣe ń dúpẹ́ fọlọ́run, mo ń dúpẹ́ fọlọ́run. Jésù ìkúnlẹ̀ abiyamọ bí mo ṣe gbọ́ náà ni mò ń bọ̀ àwọn olórí burúkú ò lọ́wọ́ ṣe yín báyìí. Wo àwọn boyfriend Ibidola ni o. Lọ́wọ́ ayákìlá sí yín. Kí ló máa ń ṣe ẹ́? Ṣé ayákìlá máa ń pààyàn ni? Ó ń nà mí, àwọn boyfriend ẹ̀ ló ń nà mí. Wá tí ìpayín bẹ ṣe wà yìí. Yí payín. Sọ yín di Kampala red and black ẹ̀yin sọ pé wọn ò tí ì payín. Ayákìlá kan ni wọ́n. Fún yín tú tònù. Etí yín ti kó ẹ̀ kí ń gbọ́rọ̀. Ẹ ń gbọ́rọ̀. Ihun tó lẹ́kọ̀ọ́ ń dùn èmi nínú gbogbo ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí ni pé kò dẹ̀ kí ń ṣe dandan kẹ́yìn fún ara yín jèrè ara yín kọ́ ṣáàjọ kọjá káwa jèrè yín torí gbogbo owó ọ̀nù fámìlì ẹ̀yin nìkan ló fi rán lọ sí skúlù kọjá jèrè yín kí la wá fẹ́ ṣe báyìí. ọ̀nà yìí taratara ni. Tíkíní ni. Etí yín tó ti kó tẹ́ kí n gbọ́rọ̀ yìí náà ni etí yín tó ti kó yìí ni. Kí ni mo wá ṣe ń lé ìbáyọ̀ lọ́hùn? Kí ni mo wá ṣe?
ó yẹ kẹ́ dúró sọ̀rọ̀ ni kẹ́ dúró tí wọ́n lọ́hùn lẹ́kọ̀ọ́ níbẹ̀ kọ́ bá ti yín jẹ́ kọ́ pa ẹ wo ṣe rí anyone ṣáyà kìlà next time tẹ́ bá ń gbọ́ èké gunshot ẹ mọ̀ bí àárín ẹyin ojú yín méjèèjì yẹn láì ọkọ̀ máa ta yín bọ̀ ń bẹ̀ ẹ́ kú dáhùn. níwájú orí ọmọ àlè tó bá tọ́jú mi ẹsẹ̀ di atọ́jú mi mo ń lo èkó. ọ̀rẹ́ ẹ̀sẹ̀ nìkan. Ìbídọ́lá dẹ̀ ṣe bẹ́ẹ̀ fi mí sílẹ̀ ládùúgbò mo ṣe nífẹ̀ẹ́ tó mi ò mọ̀ rò pé mo lè gbáyé mi láìsí Ìbídọ́lá nínú ẹ̀ ọkàn mi ń fà sí bẹ́ẹ̀ kò gbé kọ́ọ̀sì mi débi pé ó tiẹ̀ máa agree láti rí mi. I love her so much and I just can't do without her. ó gbọ́kàn tí mo sọ ní ọmọbìnrin yìí kí ni ìṣòro ẹ náà mo ní láàrin mi àti ẹ ó ti tán. dọ́dọ̀ ọmọ mákèké jọ ṣé bí wo ni mò ń bẹ̀ látọjọ́ ọjọ́ yìí ó dé jọ torí Ọlọ́run tí ẹ ṣàánú mi rọlá àtìgbà tá ti ń bára wa bọ̀. lẹ́nu tiẹ̀ gbàtà tí ń babọ̀ lẹ́nu ti tiẹ̀ so ìwọ wú gbàtà tí ń babọ̀ ló ń tẹ̀lé bọ̀bọ̀ tó dàbí sálámọ̀ yẹn káàkiri lẹ́ ń ṣòṣì káàkiri from one place to another ló ń ṣe rádaràda èmi tí wọ́n á ń béèrè lọ́wọ́ ẹ̀ ó tún dènà. ìgbà kó dé máa wo nítorí mi fẹ́ lùzẹ̀ náà ni mo ṣe pa mí. padà ọwọ́ o fẹ́ fọwọ́ owó òṣì o fẹ́ fi kàn mí tí bá kó gbájú fún ẹ á kó padà kọlu ẹni o fẹ́ lùzẹ̀ fún òtẹ̀ tí wàá dà báyìí mo láì gbọ́dọ̀ sọ yìí jẹ́ kí n má sọ fún ẹ. látẹ̀ní yìí lọ mi ì fẹ́ rí ẹ mọ́ ìfà ká má pàdé mọ́ bá tiẹ̀ lọ kí n bá tèmi lọ mi ò ṣe mọ́ ṣùgbọ́n tó bá ti lọ kó tilẹ̀kùn mi. aṣẹ́gbó lọ aṣẹ́gbó òṣì alára ká. Mákindé ò dé jọ náà. Mákindé please. Ẹ káàárọ̀ sà. À ń kí wọn wọ̀ dẹ̀ dáhùn. wọ́n lọ sọ̀rọ̀ báyìí nígbà tí kò pé méjì lọ́wọ́ bàbá ẹ̀ kí lo expect. Kẹ́mi sá Kẹ́mi sá. Good night, darling. Wambe, ole, jókòó. Ọlájẹrẹ, kí ló ṣe? Nothing, sir. Kò sí nǹkan. I am your father. Èmi ló yẹ kí n súnmọ́ ẹbí ìṣọ̀run. Mo dẹ̀ mọ̀ ẹ́ jura ẹ lọ. O gbọ́dọ̀ fọ̀rọ̀ pamọ́ fún mi. Sọ fún mi, kí ló ṣe? Ọ̀rọ̀ Ìbídọ́lá ni. Kí ló ṣe? Ìbídọ́lá sọ pé òun lè fẹ́ mi mọ́ pé òun ti ní ẹni tó ń fẹ́ fẹ́. Just like I know. Wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ kì í ti àárọ̀ ṣepin. Right from the onset, the spirit mi ò ti accept ọmọ yẹn. Mo kàn wò náà ni pé kò jọ ẹni tó máa bá ẹ kalẹ̀. And look at it now. Ṣètìrì wo má ronú o, kì í ṣe tiẹ̀ nìyẹn. Tó bá jẹ́ tiẹ̀ kò ní fi ẹ́ sílẹ̀ lọ. Ṣe ni kò ṣe ara gírí. Okay? Be a man. Okay? Kò dẹ̀ fojú ẹ síta kó ẹni tó better. Thank you, sir. Good night. Yes. Mo understand nǹkan tó ń sọ. But I'm sure òun láti dáríjì ni. Honestly, dẹ̀ máa wo bí tí èèyàn ò sí Ọlọ́run àbẹ̀ o. Òun náà dẹ̀ ti mẹjọ́ lẹ́bi o. Really? Ṣé dáríjì? Ṣùgbọ́n mo dẹ̀ ṣọ́ọ̀kù nǹkan tí wàá bẹ̀. Yeah, actually o ti wá bẹ̀ mí. But nítòótọ́ Ìbídọ́lápọ̀ fuck up.
Yes, gbogbo wa la mọ̀ kó fuck up. Àmọ́ kí ni àǹfààní wo ni ó wà ńbẹ̀ tá bá lè dáríjì ara wa? And ìwọ náà mọ̀ pé ibi Dọlápọ̀ gbọ́dọ̀ mọ̀ nǹkan tó transfer láàrin wa àti mọ́. Ọ̀gá mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ for like 3 days ń sìn mo ti ń pọ́lá jèrè kò yẹ mi dẹ́ mọ̀ nǹkan tó ṣe kàn máa kò yẹ kò gbé call me for like 3 days now. I just hope the guy is fine. Ó gbé call mi nǹkan láì bóyá ń ṣe lórí fóònù nígbà tó ń bá ń sọ̀rọ̀ bọ́ jẹ́ kọ́lẹ̀. Better ẹ̀ tó bá pè. Davido ọmọ bàbá olówó alpha where you dey? Okay our normal joint wa yẹn báyìí okay o máa dé bí n sìn ìròdì náà ló wà. bóyá tẹ̀ máa wá ṣàlàyé reason tí mo fi ń pè látọjọ́ ẹ̀ mo ti ń pè for like 3 days tí ò gbé bí ó máa wá dé bí n sìn ìyá ẹ̀ máa wá ṣàlàyé nǹkan tó ṣe tí ò fi gbé kọ́ọ̀lù mi ìjọ̀gbọ̀n. Bóyá tó bá ti dé ńgbà yẹn kó béèrè lọ́wọ́ ẹ̀. ṣáà fún mi láìta. bàbá ẹ̀ ni kò wá sọ̀rọ̀ sí i. ìyá ẹ̀ gbọ́ mi rà. Guy, how about now? Guy, kí ló ṣe tó kákò bí chicken báyìí? Mo kàn lé ọ̀nà lókì ni o, ó rẹ̀ mí gan lẹ́nu ọjọ́ mẹ́ta. Kí ló mí ìpò rẹ̀? Ọmọ ẹ̀ lẹ́ńkọ́, ṣé kò tú sí ẹ lára ni? Ṣèbójú ẹ̀ ló ń dán yìí, ó jẹ́ ní ìyàrá. Ọmọ ẹ̀ lẹ́yìn gan ló ń fún mi problem sí o. Ó yarí kalẹ̀ ni Ọlọ́run ṣe mọ́. Kai. Báwo ló ṣe máa ní kó close chapter? Bọ̀bọ̀ gbàgbé òṣì wàá tún chapter yẹn ṣí. Kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. No, ó ń ṣeré ni. Bọ́wọ́ mi pé ọmọ ẹlẹ́yìn sọ pé òun ò ṣe mọ́. Ó yarí kanlẹ̀ ni. And lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjọ́sìn yẹn ló fi lóun ṣe mọ́. Obìnrin ya rere gan-an. Lóyìn kan kíkiri tó rọra ṣẹlẹ̀ yẹn, ó dẹ̀ decide pé òun ò ṣe mọ́. Wọ́n kíláàsì gan obìnrin. Ṣorí nǹkan tèmi máa sọ ni pé ṣorí tó bá fi lè gbà fún lẹ́yìn gbogbo nǹkan tó ṣe fọ́mọ ẹ̀ tó náwó fún náírà fún gbogbo paparazzi yẹn tó bá fi lè gbà kó jẹ́ ẹ́ gbé á jẹ́ pé wọ́n gangan ni baba maga kò yí ẹ̀ yẹ́ à. tó máa ń gbọ́ maga don pay Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sọ́yọ̀ mi náà irọ́ lálẹ́ ó lè close chapter. But kí wàá lè fẹ́ kí n ṣe mi lè force ara mi lé lórí mẹ́. pé gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ń sọ̀rọ̀ bíi tí ẹ jáná kó tí ẹ wè kí náwó fọmọ náà everything wọ́n sọ pé òun ò ṣe mọ́ àná ìwọ náà dẹ̀ fẹ́ kálá ó fẹ́ gbà wá ẹ̀ ṣó fẹ́ gbọ́ mi ọ̀rẹ́ ẹ́ nǹkan tá a sì máa ṣe ìṣe kí ni ó yìí kù yẹ ìjọ̀ngbọ̀n. Olólùfẹ́, don't make me cry. Ìfẹ́ mi, don't make me shout. Ọ̀fà ìfẹ́ rẹ ti gún mi náà hó. Ó gún mi
gumi gumi. Madami fífẹ́ rẹ fún mi. Olólùfẹ́ fífẹ́ rẹ fún mi dákun yé. Èjì ìfẹ́ ń dà lé mi lórí o. Òróǹbó bọ̀jà tó. Ó ń dà lé mi lórí bí èjì òwúrọ̀. Òróǹbó bọ̀jà tó. Èjì ìfẹ́ ń dà lé mi lórí o. Òróǹbó bọ̀jà tó. Ó ń dà lé mi lórí bí èjì òwúrọ̀. Òróǹbó bọ̀jà tó lọ. Èjì ìfẹ́ ń dà lé mi lórí o. Òróǹbó bọ̀jà tó. Ó ń dà lé mi lórí bí èjì òwúrọ̀. Òróǹbó bọ̀jà tó lọ. Àwòrán ohun tí lè bọ́, ọ̀rọ̀ ohun tí ṣẹ́ bọ́, ọ̀rọ̀ ohun tàjọ bọ́. Èkùrọ́ ni mo wá rà lọ́jà, ọmọ ẹ̀rọ ṣe dé gbà mí ẹgbà mí o. Mẹ́mọ̀ kò yé mi. Bàbá tún dé tó fẹ́ ìyàbọ̀, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni Olólùfẹ́ don't make me cry. Ìfẹ́ mi don't make me shout. mo ní kó jẹ́ ká dúró dé òun ló ṣàǹtẹ̀lẹ́mọ́ fún ìfẹ́ tó Má dá lóhùn o. O ṣé mo dúpẹ́ bàbá mi. O kú tọ́jú mi o. Ìwọ ló bá mi ká lọ́wọ́ kò. Ẹ ṣe mọ̀ báwo ń dé yín mà. A dúpẹ́. Èmi náà ní kí n jáde ni. Ṣé Rótìmí wà lẹ́ńtẹ̀? Rótìmí ló pè ló fi dá lálẹ́ gàràgà. Ọ̀rọ̀ Rótìmí sún mi. Kí n má lọ́rọ̀ ọmọ sún mi ni. Ọmọ ọ̀rẹ́ ò ní sú yín. Ọ̀rọ̀ mò ń sábì àmọ́. Àbí? tọ́nà wọn ò bá sún ẹ̀yìn ọ̀rọ̀ wọn sún èmi. Kí ló kàn wọ́n bẹ̀? Dọ́là. Ẹ wo, èmi ń jáde lọ. Màmá rí yín. Tọ́jú àlejò ẹ o. ọ̀rọ̀ ló sọ ọ̀rẹ́ mi àmọ́ tó bá jẹ́ pè mí náà ni mo mọ orú tún sì máa pa ṣọmọ. ìtú wo ni mo ti fẹ́ pa. a ní kó tiẹ̀ máa bá tiẹ̀ lọ kó máa bá tiẹ̀ lọ inú mi tiẹ̀ dúpọ̀ tiẹ̀ tí ó ti kóra mi lọ. adúpẹ́ lọ́wọ́ ọ̀la. Ask for it. Rò bí kò easy kọ́ kó gi méjì pọ̀ ni. Ìwọ tó ń update ó yẹ kó ti mọ nǹkan tí wàá bá níbẹ̀ ni. mo bẹ̀rẹ̀ ń tiẹ̀ ní ẹ wò kókó níbi kẹ́ máa bá mi dùnnú. Ẹ máa bá mi dùnnú torí tó bá pẹ́ kò ń ṣe pé Mákindé ti gba ẹ̀bẹ̀ mi ni. Èyí tá à ń sọ ìkọ́ làwọn máa sọ kò tiẹ̀ ní fọ́ọ̀nì rárá. So ìyẹn gangan ní kókó báyìí. Ó ṣé ọ̀rẹ́ mi. Ọlájire, I thought as much. Ọlájire, ṣé ìwọ ló wà lẹ́yìn gbogbo rọ́bìṣì yìí? Ìwọ ló ní pé káwọn ọ̀rẹ́ wa kidnap láti àárọ̀. Tó bá gbé mi mọ́bìbẹ̀ tí wọ́n jẹ́ kí n lọ. Jọ tí lọ́lọ́ sọ fún mi, kí nìkan tó ń try láti achieve? Ìbídọ́lá. Ìbídọ́lá. Sọ̀rọ̀, mo ń gbọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Mo ní agbára,
mo dẹ̀ ní àṣẹ tí mo bá sọ pé kó o máa rìn mọ́ lórílẹ̀ ayé wọ́n máa gbé ẹ tí wọn ò dẹ̀ ní rí ẹ mọ́. mo lágbára láti gbé ẹ pamọ́ for many years tí wọn ò dẹ̀ ní mọ̀ pé o ṣe yẹn exist. I give you my love, I give you my heart, I give you everything I have in my life. Still o tún ní God lọ sọ fún mi pé Mákindé kan òun lolówó orí ẹ o òun kìíní kan what's the problem? Kí ni problem yẹn? Ọlájírè ìwọ láyà Ọlájírè ò mà láyà o ìwọ ní God láti wá jẹ́ ẹ̀rọ fún mi. ẹ wo ẹ jẹ́ ká lọ jàre. jẹ oúnjẹ rẹ ti wà ní lẹ́yìn. mi ò pa mí. ẹ wo bó o tiẹ̀ jẹun bó ṣe búrẹ́dì àti tíì kó o tiẹ̀ fi sẹ́nu báyìí. ebi ò pa mí ẹ má rí bàbá. ọdún sí bó bá sọ pé òun ò jẹ bí mi gbé búrẹ́dì àti tíì bó bá sì yàgbà náà ó sì ṣe ẹyin fún. ta ló sọ fún ọ pé mo fẹ́ dín ẹyin ẹbọ náà máa ń jẹ lé yín. ìyá ń jẹ búrẹ́dì ọ̀bà tó ṣe ọgbọ́n bá ń rú mọ́ra. ẹ̀rọ àwọn olóòtú ń jẹ bọ̀. ẹ ẹ sà igúnnugún tó wà wá wáyé ní ìjà ẹ. ṣé ìrìn igúnnugún. ga ọ̀rọ̀ yìí náà ní ṣáá ẹ̀yin lẹ rí gúnnugún ẹ̀yin lẹ rákàlà láǹṣẹ̀yẹ inú igbó kúùkù níyìn. ẹ mọ sọ fún mi pé ìran àwòkọ ni kò lè mọ sọ̀rọ̀. ìjọ wo náà mo ní kán dé tààrà ìsìn bẹ́ẹ̀ náà sọ di gúgúrú. mo sùn ni. ọlọ́run ìyá ó yẹ kí wọ́n yọ owó rẹ̀ nínú owó oṣù rẹ̀ ni wọ́n ọlọ́run ìyá yìí òun fún oúnjẹ ọ̀gá jóná. mo máa ń gbìyànjú ẹ ṣùgbọ́n ẹkún kọ́ ẹkún lẹ́nu rú wọn ẹ̀ kéèyàn ga tó báyìí kó wá wólẹ̀ síwájú yìí gbà àṣàdùn wá lọ skul ẹjọ́ ẹ gbà mí kí ni mo fẹ́ ṣe fọ́lọ́run. bẹ́ẹ̀ ni bílíọ̀ sanwó yóò sanwó skul. ṣé ẹ tún gbọ́ pẹ̀lẹ́ orí ìrònú náà ló ṣe tún wà. no dadi mi ò ronú. kọ̀kọ́dẹ́ wo ọ̀gá bí ṣe ń látàárọ̀ nù ń ronú lórí ìrònú lọ́wọ́ láti bí ìjẹta lónìí nǹkan dúrí kodò wà ní kò jẹ́ kankan. láti jẹta mo dẹ̀ wo inú trash basket mi ò bọ́ oúnjẹ àjẹkù ẹ jọ gbogbo oúnjẹ tá à ń ṣe fún láti jẹta tí ò jẹ́ ń bo ló wà. mọ̀ ń jẹ́ mọ́tèmi ni kó má bàa di pé a mọ̀ dànù. ṣe tún gbọ́ báyìí àṣírí rẹ̀ ìwà rẹ̀ kejì tèmi ò tú àṣírí rẹ̀ fún yín lẹ́tún rí o ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí oúnjẹ tí gbogbo wọ́ọ̀jẹ náà ó lè jẹ́ tí ó sì tún ní yò ó fẹ́ràn oúnjẹ bíi kàásì nǹkan ìfún ẹ̀ ti fọ́ pònú lájẹ́ bàjẹ́ èwo ló kulẹ̀ mú ọmọkùnrin kí ló dé tí ń ronú. àfẹ́sọ́nà ẹ̀ ni ló ṣaláìsí. ó ṣaláìsí ó ṣàìsàn ní àbí kí ló mú. assassination ni. aládàrú ilé ìwòsàn gbóni ọmọ pa onítọ̀hún o olùkóso rẹ̀ kú jáyé ó ní ọmọ fi ẹ̀jẹ̀ ń tọ̀hún wẹ̀ o. no baba no it's okay. jẹ́ o sì pé èpè ń bẹ lẹ́nu tiẹ̀. kí ló ní ọ̀bẹ lẹ́nu mi. mo ní èpè ń bẹ lẹ́nu ẹ̀ ẹnu ẹ̀ lè pè ń gbé. o ò lè gbọ́rọ̀ mọ́ wọ́n ti fi ṣe ọ́ èmi ìrántí ajẹ́rìn ilé pé
orí ẹ̀ ló burú mẹ́lì kò tó dọ́dọ̀ rẹ̀ ní ẹ̀páyàwó rẹ̀ lẹ́jàre sọ̀kò ní ọ̀pọ̀ ọ̀tọ̀ wọn. bàbá kò ti wá. ọ̀tọ̀ rẹ̀ kú rí. láìtẹ̀ kan ṣépè tẹ́ ẹ̀ ṣépè bí. lọ́nà ọ̀sànkú lẹ̀ ọ̀sànkú ọ̀sànkú. jẹ́ lọ lóòtì torí kò tún fẹ́ jẹun jẹ́ tún lọ wò. ọba ṣe yóò wú mà lọ́lọ́hún. ìyá Rótìmí kò sẹ́ni tó máa ní tó ṣẹlẹ̀ yìí ó dùn yín. àmọ́ àfi kẹ́ ẹ tẹ̀ mọ́ra kẹ́ má lọ fi dá nǹkan tí ò ṣe é lẹ̀ síra yín lára kákárí bọnú kò tán ṣòro ẹni o. ta ló fọmọ dá mi lóró ta ló gba ibi dọ́là mi lọ́wọ́ mi ibi dọ́là mi dà ibi dọ́là mi dà lọ́wọ́ ẹ ṣe ẹ̀kọ́ àjò mi mo ti gbà fọ́lọ́ ẹ ṣe. mọ́mí ó ti tún ẹ má sunkún mọ́ ẹ má ronú bẹ́yẹn ẹ jẹ́ àṣà àgbà gbogbo ẹ ló yọ lọ́wọ́. mo ti gbà pé gbogbo ẹ ló yọ lọ́wọ́ àní mo ti gbà fọ́lọ́wọ́ ibi dọ́là mi dà lọ́wọ́. Showing. No answer. Wọ́n tún gbé kọ́ mi. Ó dàgbé mọ́ mi gan fẹ́ rí mímí látọmọ báyìí. Ó ṣe wá jásìkò yìí tí nǹkan ti ń dùn lọ ni kó wá mú onítẹ̀mí lọ ìgbé dọ́là ẹni bí ọkàn mi. Ikú mà níkà o. Mákindé ṣorí nílùú àsìkò tá a wà yìí a ní láti gbà fọ́lọ́run ni má jẹ́ kí n tàn ẹ́ kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́ ó yẹ a ní láti gbà pé bó ṣe máa rí bọ́lọ́run ṣe fẹ́ kó rí òun ló ṣe rí yẹn ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní kò sí nǹkan tá a lè ṣe sí mọ́ ó yẹ come on. Come on, I understand. I can feel your pains. Boy, mi ní idea kan. Mo wò pé bóyá for now kò kúrò lára di bíbá bóyá kò lọ sí country kan maybe a West African country or somewhere in Europe kò kàn lọ relax for now so ọkàn á lè balẹ̀. Àbí kí ló fẹ́? Okay, so mi lè jókòó sínú. Bọ̀dá mi ẹ yé ronú mọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ yín Ọlọ́run ló tiẹ̀ kó yín yọ ló jẹ́ kíkú tètè yọwọ́ tiẹ̀ láwo kó ra máa kó rẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kẹ́yìn kẹ́ lè lọ tò sáàrin àwùjọ àwọn olóríire tó máa gbé lọ sáàrin àwọn lọ́balọ́ba tó máa sẹ̀yìn náà dá pàṣẹ ẹ ṣaragírí kẹ́ bọ́ọ̀tà kẹ́kọ̀ọ́ yé fara rolẹ̀. Ṣé òun ní human sympathy àtọ̀ ni èmi yàn là ń sọ ń pa ẹ̀ náà ó ṣe dájú báyìí léèyàn ó ga o. ọ̀rọ̀ tẹ̀yìn tó bá èmi lèmi ń rán òun ti rest in peace nìyẹn kọ́lọ́hún tẹ sáfẹ́fẹ́ rẹ̀ kó délé rẹ̀ fún ni kó máa bá tiẹ̀ lọ ọ̀rọ̀ ayé yín ló kun èmi kẹ́ dìde kẹ́ ṣaragírí níbi tí àwọn ọmọ tó jẹ́ pé tẹ́yìn gan bá rí wọn ẹ̀rọ abàyàn ayáyán ajá tó fẹ́ gbéjókòó yín kúrò láàrin àwọn olòṣì kó sọ yín dá pàṣẹ láàrin àwọn olóríire èèyàn ẹ wá jókòó bí ẹ wá ń pora mọ́lẹ̀ ń farago lẹ̀ ń gbogbo ìgbà ẹlẹ́ ń ṣòpo ẹ dìde kẹ́ jára nù jàre. kì í ṣẹ̀bi ẹ o kì í ṣẹ̀bi ẹ ká ní kì í ṣe tiẹ̀ tó ní kí wọ́n fara pamọ́ sí ibà ìdí ẹ̀ kí George of Malaysia kó tó bá mi ṣe físà mi tó ìmọ̀ àtàyàn Fadékúnlé gbogbo eléyìí ikú ni máa rí àdàràdà tó ń fojú mi rí má ti lọ Malaysia má ti lọ jókòó síbẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ nu George of Malaysia olówó tí ń fowó ṣàánú ni kò disappoint mi rí
á dẹ̀ ṣe fíṣèmí àtàyàn fẹ́ máa jáde Adékúnlé máa fi ẹlẹ́nu òṣì tó wáyé ọmọ àlè. ẹ ń lọ Malaysia ẹ fẹ́ lọ ta kídìrín kan nu méjì tẹ kó jọ tẹ́ mọ̀ bóyá méjì gbó tán àánú yín ṣe mí àtẹ̀yíwèrè ayọ̀fẹ́ gbígbẹ́ pẹrẹbẹ òṣì yẹn náà kídìrín yẹn gan sáìsì wo gan ló fẹ́ wà ń bẹ̀ àánú yín ẹ ṣáà kówó wá kówó ti pé ni gbogbo ohun tẹ bá ṣe lọ́hùn kówó ṣáà ti pé lẹ́yìn owó tún ni ẹ máa kówó bọ̀. ẹnu ẹ ló wá yẹn ẹ fẹ́ lọ ta kídìrín wọ́n bá mi ṣe é. ọ̀rẹ́ mi ò mójú lọ sọ́jà lọ́tẹ̀ yìí o láṣọ ìfáìn ló wọ̀ mí lójú báyìí kí rọra fi gbẹ́ bíi 3 quarter kí wọ́n bá mi mix ẹ̀ dáadáa lọ́dọ̀ àwọn tailor torí wọ́n wà ń bẹ̀ àbí kí ló ní mo sọ. ọ̀rọ̀ ló kúkú sọ sórí bó ṣe ń wo yìí kọlù ẹ̀ bí oríṣi mẹ́wàá ni àmọ́ wèrè wọn lọ́mú kọ̀ọ̀kan lọ́ọ́ sanwó àwìn lọ́ ń rà ọ̀rọ̀ wọn ti sú mi. ìwọ gan kò kú o ṣe nǹkan tó dùn mí ìgbà tó máa lọ sọ́jà ṣé wọ́n gba torí Ọlọ́run bẹ́ẹ̀ torí Ọlọ́run ò máa dé Mẹ́kà sórí nǹkan tèmi máa ṣe fún ẹ ò ní wípé àwọn tó máa ń ṣe signboard yẹn no credit today come tomorrow èmi máa bẹ́ẹ̀ ṣe yẹn lọ́fẹ̀ẹ́ ẹgbẹ́ ń bí la máa gbé sí táwọn gbèsè bá ti dé tán bá ti rí wọ́n máa pọ̀ sókè rajà ní kán má bá mi lé ẹ lọ sóko gbèsè ọjà tá a bá fowó ra owó la fi ń pín tájà yìí ó wọ̀ fún àkókòrà ọ̀rẹ́ mi rèé o ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi nìyẹn ìyàwó bọ̀dá mi ni. irọ́ o. so ọ̀rẹ́ tó ti máa ń sọ fún mi yẹn leléyìí àpọ́lọ́ máa ní ká pàdé lénìí wọ́n fàìn gan o ṣé wọ́n wá fẹ́ wa ni àbí wọ́n wá wọlé wò. mo wá fẹ́ yín náà ni. ẹ ṣọ torójú yín rè pépé gan o ẹjọ ẹ má tàn wá o má tàn mí la wá o. báńkà ni. abájọ ọ̀rẹ́ mi láìkì owó ta ló tiẹ̀ láìkì òṣì ọmọ bàbá ta ìṣẹ́wù kó wá wí wo ẹ̀gbọ́n ẹ̀ tiẹ̀ ti bọ́ sáyé. mo jẹ́ lọ fi ọ̀dà ní ọjà máa pẹ́ ní ọmọ àwọn òbá ìdí ẹ̀ ṣe. sọ́ọ́rí pé mo rí òun mú bọ̀. ọmọ kan ti dúró bá wọn lé. ọ̀rẹ́ mi jókòó fún. sálàáfíà ni. adúpẹ́. ṣé ti jẹun. ibi ọ̀pá mi ẹ ǹlẹ́ o ẹ káàbọ̀. ta ni wéréké. kì í ṣe wéréké ọ̀rẹ́ mi nìyẹn ọmọ dáadáa ni ìyàwó bọ̀dá mi ní kẹfà mọ́ra ìyàwó yìí ni tẹ̀lẹ̀ ṣé ń wo yan ọmọ rẹ ni báǹkì ló ti ń ṣiṣẹ́ ó máa bá wọn oúnjẹ ń báǹkì ní báǹkà ni. ìyàwó rẹ o kárí ọmọ dáadáa lẹ ọ kárí ǹdẹ dúró náà jẹ́ ń wọ̀. ẹ̀rẹ̀ yín ẹsẹ̀ kẹwọ́ bálùbáríkà ṣe ń tẹ̀lé kiri. yí dáadáa báyìí. ẹ̀rí. kóòbí rèé o jókòó tì mí báyìí jókòó tì. wọ́n ti ẹ̀tàn wọ bàtà wọlé mi ni ilé tí wọn ò bí ọba àlùkọ́wọ́ ọkọ̀ wọ bàtà wọ kárí ọmọ dáadáa ṣé ìran rẹ lélẹ́yà àbí yìí wọ́n ń ta fìlà japan tí wọ́n ń ta ọ̀tọ̀ ń parọ́ fèmí gbogbo owó ẹ̀fọn oníbẹ̀ẹ́nù òròmọdé ẹ̀ táwọn òde ọmọ níbi àwa yàn lédè yìí ọ máa fi fìlà eléri ọmọ gbé kárí ọmọ eléri lọ́lọ́gbé kárí ọmọ ẹlẹ tí mo gbé ráyè sórí eléri lọ́lọ́gbé kárí ọmọ ṣẹ́jú sí mi kí má bínú àbí kọ́ má bínú ẹni tí ó jẹ́ pé mo sì ń bá wọ sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí ìráyè tiẹ̀ ń padà wá kọjú sí tí ń wá tú palẹ̀ bó ti wà ní wá ń ṣẹ́jú kọ́ má bínú kọ́ ni ó ṣe jẹ́ pé nǹkan rèé tiẹ̀ tọwọ́ tiẹ̀ wọ náà léyìí wá láyé yìí nǹkan rèé ṣe tọwọ́ tiẹ̀ wọ náà léyìí wá ọ̀tọ̀ á lọ gbé àṣẹwó ògbé kárùwà kílẹ̀ ń pe àríṣò àbí olóṣó ni ọ́ olóṣó ni ọ́ ìwọ́n tẹ̀mí tí wọ́n ti wàá gbé ọba alájẹ́ lèmi náà bẹ́ẹ̀ mo sọ fún ọ bí wọ́n bá jẹ́ olóṣó alájẹ ó rí múra ọ̀yà ǹdẹ̀ òkè left square stand up ẹ̀rí àwọn ọmọ oró tọ́jẹ́ para wọn ti gbẹ̀kẹ́
ẹ̀rí gbogbo lago dínà ẹ̀ là ń wò lọ yìí lérí burúkú so ayé rẹ̀ ó ń bá ya bù ọ́ ta lọ́mọ abájọ bá ya bù ọ́ ìwọ ṣe jẹ́ kí n sin kíní eré àwọn Japan tó lọ gbé ṣe rí kí n sin borobo kí wọ́n rí tó ń bò lérí ẹ̀ eré rẹ̀ ò pé. Èmi ni mo ní mọ́tò. Sọ̀kòló ìbùkún ni ẹ sá. Yẹ sọ̀kòló ìbùkún ni ẹ sá. Wọ́n ti dá fún ọ. Wọ́n ní mọ́tò. Wọ́n ní mọ́tò. Wọ́n ní. Ó ti pààyàn. Ó ti pààyàn. Ó ti pààyàn. Will you keep short, my friend? Kò ní dá fún ẹnu ẹ, kò ní dá fún àmì kébù tó ń sọ̀rọ̀ ẹ̀. Ọmọ kò ń sọ fún mi pé ká sẹ́tùlẹ̀ àmì kébìlì. Olórí burúkú mà ni ẹ o. Idiot. Okay, ẹnu ẹ̀ ní mi pẹ̀lú ẹjọ́ wa yẹn. Jọ kí ló ti pọ̀ lọ́ọ̀yà Táyọ̀ àbí? You are in trouble. O padà sí school. Kó lọ tún wẹ̀ ẹ̀ka, kó lọ gbé textbooks ẹ̀. Ṣé àwọn tó mọ̀ òfin gidi bá ṣe ń ṣe nìyẹn? Ọmọ kú, wọ́n pa mí lọ́mọ, oníkan sátìlà mi kébìlì. Láti orí fún èkó dẹ̀ ní dá fún ẹ, ládẹ̀rí bẹ́ẹ̀. Kò burú. Kóòtù ló ti máa pàdé mi, ojú adájọ́ ni màá ti là ń gbàjú. Ò wá rí pé mo tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ. Idiot. Sífù, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ yẹn, ẹ jẹ́ kí ìbínú yẹn ọmọ wọn. Èwo ni àmì kébù tẹ́ ẹ wí nísìn? Lọ́ọ̀yà àwọn ọ̀daràn tí wọ́n pa mí lọ́mọ ni ló pè mí sí pé kí n jẹ́ ká yanjú ọ̀rọ̀ ẹ nítùbínùbí ká bá lọ ilé ẹjọ́. Lọ́ọ̀yà apààyàn kò ní dáa fún tó wí fún tó jáde lẹ́nu rẹ̀ Ọlọ́run ní jẹ́ ó dáa fún irú rádaràdà kìnìlẹ̀ ọlọ́mọ gbà ni o ó ti gbowó ni. Hello, DPO, ṣé ẹ wà ní ìjókòó, ṣé ẹ wà ní ọ́fíìsì? Mo ń bọ̀ nsìn, mo fẹ́ fa wàhálà, ṣó ti yín? All right. Why not? Ẹ jẹ́ kí n fa wàhálà. Nǹkan tó lè tara mi gbọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti sùúrù. Mo ti gbọ́. Ẹ ti sùúrù. Ó sì ní pàtẹ́sán o. Madam, ṣé mo sọ fún lọ́ọ̀yà yín pé kó try láti pè wọ́n? Àwọn náà lọ pè mí sí i. Wọ́n ní chief yarí kan lè gbé àfi káwọn gbẹ́jọ́ ìlọ sílé ẹjọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni there's nothing I can do about it. I'm serious because that man is influential and apart from that owó yín gan lọ́rọ̀ yẹn wà náà owó yín ló kù sí. Ewo èmi náà mọ̀ pa wà lájẹ̀bi àmọ́ ìrànlọ́wọ́ yín nìkan ni mo tọrọ fún. Ẹ má jẹ́ kí n fojú sunkún olóró tì mí. Ọmọ ilé kan ṣoṣo ló kù lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ọmọ yẹn kan náà ṣoṣo wọn náà ló kù lọ́wọ́ bàbá yẹn. But kò sí nǹkan tá a dúrà lè ṣe. I'm serious o, kò sí nǹkan tá a dúrà lè ṣe. Ẹ jẹ́ ká máa gbàdúrà. That's all. Ọlọ́run gbogbo fẹ́ gbọ́dọ̀ mi bàbá yìí mo lè dá mi. Ọmọ yóò gbọ́dọ̀ kó wá mi lọ́wọ́ Ọlọ́run ṣàánú mi. Mami, ẹ sọ pé kí n má sunkún mọ́, bí kò ní sí wàhálà. Mami, wàhálà wà o. Ẹni tí everything ṣẹ́ sọ̀dọ̀ ẹ̀ ó sọ pé àfi dandan kí n fojú ìmọ̀lẹ́ ẹjọ́. Ọkọ mi ò ní rírọ̀ ẹ̀ ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀ ló máa níyànjú pátápátá ìwọ ṣàfọkàn ẹ̀ balẹ̀ ṣùgbọ́n fọkàn ẹ̀ balẹ̀. Ìròyìn ìbálẹ̀ ni ẹ bá délé ẹjọ́ bí ló dá fún mi. Ọlọ́run ò ní jẹ́ ikú kọ̀ọ̀kan ìwọ kì yóò kú bí ó ṣe yíyẹ. Èmi ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run ọkọ mi. Mo ń bọ̀
jẹ́ ìtúyọ̀lú sí DPO ṣòye ọkọ mi ìkọ̀kọ̀ ò ní ṣe ìkọ̀kọ̀ ò ní ṣe lágbára Ọlọ́run ṣùgbọ́n mo bọ̀. ọ̀gá ọlọ́pàá ẹ dàpọ̀ ètò ṣé ó yẹ kó lè jáde lẹ́nu lọ́ọ̀yà wípé kí chief bọ̀ gbẹ́bẹ̀ lẹ́nu tó pààyàn tí ẹ bá gbé òfin ó yẹ ká di pákó tó dé yìí. bàbá mo understanding but èmi náà sọ pé kí a fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ mo kọ̀ rò pé bóyá ẹ lè. bóyá kíni mo ní bóyá kíni ọ̀gá ọlọ́pàá look tẹ bá mọ̀ ìpè agbára yín ò gbé mọ́ ẹ ò lè ṣe nǹkan tó tọ́ tàbí ẹ ò lè ṣe kéèsì mọ́ ẹ jẹ́ kí n pe commissioner of police mo ní agbára láti ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ deserve kó jìyà ẹ jẹ́ kí ìyà jẹ okay. chief kò rí bẹ́ẹ̀ yẹn wọ̀wúrẹ́ á níyànjú ẹ máa wọ̀rẹ́ just take it easy. ẹni sùn wọ̀ ẹ irú náà ìyànjú ọ̀rọ̀ fẹ́ ni. ẹ jọ bàbá mi ẹ bá mi wò ìkúnlẹ̀ abiyamọ bá mi bẹ tó ní kéèsì kó wá lè ní fojú sunkún ọmọ ẹ ṣàánú mi. Tinúkẹ́ kí ló dé. Tinúkẹ́. Tinúkẹ́ mo ní kó máa lọ mo ní mi ò ṣe mọ́ má kó bá mi mo ní mi ò ṣe mọ́. òde jọ ṣàánú mi òde ro tọmọ yìí àti tó wà nínú mi jọ. ọlá tí wọn náà ni mo rò tí mi ò bá ro ọlá eléyìí tó mú dání àtúntò tó wà nù ẹ máa ti lé ẹ dànù bí ajá máa ti lé ẹ bí ẹran ọmọ bá ṣe lájà àtẹran ẹgbàá náà fi ń lájà igi náà fi máa ń lẹ́ran. lémi lẹ́nu ẹ ó ti ẹ̀rọ bí tá ti ń bọ̀ òórùn ní gbogbo kan láti go through. jọ pásítọ̀ ló fẹ́ kí n rò past ìyá tí mo ti jẹ ìgbésí ayé tuntun tí mo ṣẹ̀rí ń sìn kí n má tún gbé kí n má ro past wo jẹ́ tètè bẹ́sẹ̀ kó bẹ́sẹ̀ sọ̀rọ̀ ilé tó ń wò yìí tó bá padà wá síbí báyìí ní ọ̀túnla I'm telling you ò ní bá mi mọ́ because tenancy mi ó ti expire mi ò dẹ̀ ṣetán àti renew ẹ̀ ó túmọ̀ sí pé ò lè mọ bí ṣe máa rìn mi ò fẹ́ bẹ́ẹ̀ ní kankan ṣe pọ̀ mọ́ láyé mi. ó dẹ̀ jọ ṣàánú mi ọkọ mi jọ mo fọlọ́wọ́ bá dé. ok bóyá òwe tí mò ń pa yóò yẹ ọmọ àlè tó mú dání àti oyún àlè tó gbé síkùn gbé wọn lọ bá bàbá wọn mi ò mọ kankan pa wọn jọ ṣé bó rí mi ṣé bó rí mi ṣé tí n bá bí ọmọ kalẹ̀ mi ò ní mọ̀ mi ò ní mọ bọ́mọ mi ṣe rí. ìwọ ò dẹ̀rọ bó ṣe ń sọ̀rọ̀ power of the tongue kódà kí o bá sọ kó sọ sí rẹ̀ jọ. èwo ni power of the tongue so òun try láti sọ fún mi ni pé ìsọkúsọ ni mo sọ ókè kó lè dá lójú ká ní èmi ni mo mú ní ọmọ tó mú dání àtọyún tó wà nù ẹ kí n má jèrè àwọn méjèèjì. bíi gbà of course bíbí kúnlẹ̀ náà bẹ́ẹ̀ tó lè sọ tó bá níbẹ̀ bẹ́ẹ̀ lọ́nà wọn máa kẹ́rẹ̀ wọ́n fún mi báyìí. ibi kúnlẹ̀ ṣáájú mi. ibi kúnlẹ̀ o ti báyé jẹ́ o ti báyé jẹ́ o ti bọ̀rún jẹ́. Tinúkẹ́ ṣé pé olórí burúkú tó olóyún fún rẹ̀ tó bímọ ọpẹ́ kó tó sọ bẹ́ẹ̀ kọ̀tàn bí nígbà tó ń gbọ́n lé ọmọkùnrin lẹ́yìn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ aṣọ fún ọ oníràndọ̀gbọ̀n onírọ́ni onílọ́fẹ̀ẹ́ ọmọ tá a mọ̀lé tá a mọ̀ náà òun tẹ̀lé lẹ́yìn káàkiri ẹ̀yìn ní ìsìn òtí wá tán kò sí ní tẹ́mi lè ṣe sí òtí fẹ́ nu kò sí ní tí mo lè ṣe torí ìwọ lọ táwọn pè náà lọ́fẹ̀ẹ́. òun kò rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé mo ti bí ọmọ yọkọ̀ fún ni mo ṣe ní kí n faramọ́ gbogbo nǹkan tó ń ṣe fún mi. ó ti dáa ojú tó rọrù ọkọ máa fa náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣé ló ní kọ́ mọ́ mọ̀lẹ́bí rẹ kankan ọ̀dà akínú wa bẹ́ kí n ṣe báyìí. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo kò fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni mo wò pé bóyá mo lè wà lọ́dọ̀ yín fúngbà díẹ̀ tí gbogbo nǹkan tó ń máa fi tán lẹ̀. kí ló wí kó o ṣe kí ni. pé mo lè dúró sọ́dọ̀ yín. Tinúkẹ́ ọ̀fọ́ sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ látòní ó tiẹ̀ sì wàá sàn díẹ̀ sọ wá lórí tàdá adé yìí orí tàtà wà yìí ó ti àdọ́rọ̀ pátápátá sórí bó ṣe ń wò mí Tinúkẹ́ sí ẹ̀sìn tọrọ fún ọ bó ṣe ń wò mí yìí àjànú mi ò bóbìnrin péré ìyàwó tí mo fẹ́ ń dà sórí ilé mo ti lé ìdànù tọmọtọmọ nígbà tó Ọlọ́run tó wá mú obìnrin ló tún bí torí náà má bínú orí wọn ò nira fún mi láti ṣe obìnrin náà lé mi ẹ náà lé o ti máa ń la ìyìn lébó bẹ́ẹ̀ gbélé mọ́ ṣébí n tó gbé dé náà. ẹ̀mí ni ẹ ní sùúrù ẹ ní sùúrù. sífù bí mo ṣe ń wò yín ẹ ní sí oríire kò ní dáa fún ẹ kí ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó sọ kò ní dáa fún ẹ. àwọn olóòrùn ẹ má ṣe pé àgbàlagbà gbọ́dọ̀ máa ṣe pé. ẹni àbúrò mi bímọ fún lẹ́bí ìyá jẹ́ ó ẹ̀ ní sí oríire. ṣe rí ìyàwó mi father in law mi ni
Are you sure this is your wife? So ẹ jẹ́ ká wá bá ṣe máa yanjú ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ because ó ti di family matter. Ẹ fọmọ ẹ lẹ́nu ṣẹ̀jọ́ mọ́ please. Ẹ jẹ́ àná. Officer! 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 Mọ̀dálọ̀! Mọ̀dálọ̀! Rọ́tìmí! 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 Ìbíkúlẹ̀! Ìbíkúlẹ̀ ti pa mí o! Rọ́tìmí! Rọ́tìmí! Tàbí lọ́wọ́ mi lẹ́bí mo fẹ́ sọ̀rọ̀! Ẹbí mo fẹ́ sọ̀rọ̀ Rọ́tìmí! Jíjẹ́ Mọ̀dálọ̀! Mọ̀dálọ̀! Ìbíkúlẹ̀ ti bàjẹ́ mi jẹ́! Ìbíkúlẹ̀ ti bàjẹ́ mi jẹ́! Báwo ló ṣe ṣẹlẹ̀? Mọ̀dálọ̀! Súré tètè kan kò ní kọjá lé. Arìngbẹ̀rẹ̀ kò ní fọ̀nà ṣe bùsùn. Mo sáré owó títí mo gbàgbé ọ̀la. Àṣẹ tó pẹ́ kan yìí gbé. Ẹ̀san máa mú mi. Mo ti lọ yọjú sí dókítà. Wọ́n dẹ̀ sọ pé wọ́n máa discharge ẹ láìpẹ́ ṣùgbọ́n. O ṣe ọkọ mi. Mo really appreciate ẹ gan. Ọlájẹrẹ gan. Ó wà. Mo ti lọ drop ẹ sí daycare so that màá lè ráyè ṣe running around in case táwọn doctor bá fẹ́ nǹkan kan máa lè get ẹ fún. Okay then. Lọ́ọ̀yà mi lè pè é. Hope nothing. Nothing. Mo kàn ní kó bá mi adjust ìwé mi, kó bá mi tún ìwé mi ṣe. Torí lè ṣe torí kí ni? Wá o sọ pé dókítà láwọn máa discharge ẹ o má tún sọ̀rọ̀ wíìlì má dẹ̀rù bà mí náà. Mi ò dẹ́rù bá ọkọ mi ṣùgbọ́n àdìsọ kó máa pẹ́ kó yá ẹsẹ̀ tó mọ̀ gbà tọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé. Òun ṣe ní kí lọ́ọ̀yà bá mi adjust ìwé mi. Everything I have látòrí property mi the finances mi belongs to Ọlájẹrẹ our son now. But inú mi máa dùn tó bá lè bá manage until it comes of age. Wo Ọlọ́run á fún mi níyẹn ṣe but má sọ ìsọkúsọ má rò òkèrò síra ẹ̀ o gbọ́ ìwọ ló máa ṣe ọmọ ẹ̀ nǹkan kan ní ṣe. Ẹsẹ̀ tó fẹ́ wọlé bá tó ní ẹsẹ̀. Mr. Abukunle, ṣé mo gbọ́ tẹ́ni kí n ṣe ṣá? Kí n gbẹ̀míyàn? Mo sọ̀rọ̀ mi ò lè ṣe rẹ̀. Dókítà kì í ṣe pé kí n gbẹ̀míyàn bẹ́ẹ̀ yẹn. Ẹ kẹ́kọ̀ọ́ inject bóyá drip àbí nǹkan kan pẹ̀lú overdose ìkan náà abẹ́rẹ́ tó yẹ kó lò ní. Kókàn pọ̀ díẹ̀ lára ẹ̀ náà ni kì í ṣe pé bóyá nǹkan tó máa pa lára kókàn gbẹ̀mí ẹ̀ ni kò yé nǹkan yóò ṣe big deal àwọn doctors tí ò ṣe ń ṣerú ẹ̀ as at this age ó yẹ kẹ́ ẹ̀ ti ṣerú ẹ̀ kọjá. Kí wàá ní ìyàtọ̀ nínú ẹni tó mọ̀ bẹ́ẹ̀ tó gbìyànjú pa àti kọ́ tẹ́ni kí n ṣe? I'm sorry mi ò lè ṣerú ẹ̀. It's not only against my work ethics but my religion. Religion? Doctor, even with 10 million naira. Rọ́tìmí, ọ̀rẹ́ bíbí sílẹ̀, pẹ̀lú nínú ìyá tí wọ́n jẹ́ lórí ọ̀rẹ́ tìmí. Akànjú ogun ní lọ, apọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣòwò, lórí wọn ní rírí òwò. Àṣé bàbá kánjú, ó pẹ́ títí bàbá dàgbà, òun rere ní ṣojú ẹ̀yìn. Ìgbékúnlé, ibi gbogbo ló ṣojú ẹ̀. Mo ti yàtọ̀ fún ọ. Ibi kílẹ̀ kí n jẹ wọ̀bọ̀, ajá lọ bí.
Ẹlẹ́dàá tó dàbí ìdárẹ̀mọ́ ní dánidá.